àbọ̀dè ló fa wípé wọ́n jí ìyàn gbé níbi tó jọba lé lórí lórí mẹ́rẹ̀ níbi tó jọba lé kọ́ ìdí ni pé ó ti gba bọ̀dẹ̀. ọba ti gba bọ̀dẹ̀ ló fà á tọgbẹ́ tí mo wí tí òfin ní sí orúkọ Nàìjíríà ní àánú máàpù àgbáyé mọ́tò orúkọ Nàìjíríà máa parẹ́. orúkọ Nàìjíríà parẹ́. ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa dáadáa gbogbo ẹ̀yin ènìyàn pátá wọ́n tó bá ti gbọ́ èyí tá à ń sọ ní aláwọ̀ dúdú àbí aláwọ̀ funfun tí orúkọ Nàìjíríà òfin ní síráyé mọ́ ibi tá a bá rí ká lọ wá wẹ́dà tá a fi jó orúkọ Nàìjíríà bá kúrò láyé abáyọ̀ Yorùbá nation máa dé láàárọ̀ ọjọ́ kan táwọn èèyàn sùn pàtàkì bá máa jí. ẹ̀yin èèyàn ẹ tí wàá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ olórí ọ̀rọ̀ àwọn ọba wa nílẹ̀ Yorùbá wọ́n ní táwọn ọba wa pé wáì táwọn ọba wa fi já lábọ̀dẹ̀ fún wa nílẹ̀ Yorùbá wáì tí àwọn ọba wa tí wọ́n fi tọ́ba kankan fi lè sọ̀rọ̀ jáde pé ìgbépa yìí ti pọ̀ jù pé kán stọ́ọ̀pù pé káwọn ìjọba kán stọ́ọ̀pù kán dáàbò bo àwọn aráàlú wáì tí gbogbo àwọn ọba tí wọ́n fi lè jáde kán pé gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá kán bá wa ṣe kínní kán fèsì àwọn Fúlàní láti kán lé wọn kúrò ẹ wo ẹlòmíín kọ́lẹ̀ tí wọ́n gbọ́ gbogbo ẹ̀wọ̀n kankan fìdílé ká wá gbọ́ nǹkan tí wòlíì yìí ká wá gbọ́ bí wọ́n ṣe tún pẹrẹpẹ ọ̀rọ̀ nínú fídíò yìí ẹ jẹ́ bá mi tẹ láìkẹ́ rẹ̀ bá mi láìkì fídíò yìí. 2026 yìí ìṣẹ̀lẹ̀ náà máa pọ̀ o ìṣẹ̀lẹ̀ náà jíjó máa pọ̀ ọkọ̀ dédé máa lọ ó máa dédé gbiná ibi tó ẹ̀tẹ̀ lérò wípé iná lè máa jó mbẹ̀ iná máa dédé bẹ̀rẹ̀ sí ní jó tí wọ́n bá dẹ̀ pé àwọn olùrànlọ́wọ́ panápaná wọn àti ẹ̀nírẹ̀ yọkan kó yọjú wá ọtí ẹ̀ ní sí torí wípé ìgbọ́wọ́lé ènìyàn ó ti bà ètò ọmọ ènìyàn ó ti bàjẹ́ so èwo ló dánú méjèèjì àti iná àtomi kò sí kankan tó da ẹlòmíì lè ní pé omi da bí omi bá bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ àti ń tẹ̀rù pé àwọn èèyàn jókòó nínú ẹ̀ gbogbo ẹ̀ pátá àti tí wọ́n gbé sílẹ̀ ní àti ilé epo ní àti everywhere ó lè wú jáde jẹ́ pé ó máa rú lọ sínú omi so bí omi ṣe lágbára bẹ́ẹ̀ náà ni iná náà ní agbára so ìjì yẹn ó máa fẹ́ ṣe díẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ wípé wọ́n bá dúró tán nínú ọdún yìí ká má rò wípé èdè tí àwọn pín ìrètí tuntun máa fara hàn ló fẹ́ pé àwọn àti rò pé bóyá lẹ́kùn títì lẹ́kùn ní tìmọ̀ yín lórúkọ Jésù ẹlòmíràn sọ wípé owó tiẹ̀ máa ń tó fẹ́ dáwọ́lé owó kékeré tó bá wà lọ́wọ́ àwọn ènìyàn ara àsọtẹ́lẹ̀ náà ọdún yẹn nìyẹn owó kékeré tó bá wà lọ́wọ́ àwọn èèyàn tá bá ti jẹ́ olóòótọ́ sí ara wọn àti sí Ọlọ́run kékeré yẹn á dẹ̀ máa bí sí á máa rẹ̀ sí torí pé Ọlọ́run sọ wípé ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí kẹ̀dẹ̀ máa gbáyè lórí ilẹ̀ tí Olúwa Ọlọ́run tó dá tó fi wálé lọ́wọ́ sọ́ọ́rí nínú ọdún eléyìí tí a wà yìí àwọn nǹkan kan ṣẹlẹ̀ sí àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n ní pé àwọn fẹ̀yìntì Ọlọ́run wọ́n fẹ̀yìntì Ọlọ́run wọ́n fẹ̀yìntì ènìyàn wọ́n fẹ̀yìntì òkùnkùn àwọn ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ pé àwọn èèyàn gan sọ wípé ìjó tiẹ̀ lílò ká tó tọpá ń lọ sí ilé Ọlọ́run mọ́ báyìí torí pé ó máa jẹ́ wípé igi tá a rò pé igi tútù ni igi yẹn ti gbẹ Ọlọ́run ti máa kan sí méjì ọ̀rọ̀ wòlíì ni ẹni tí a rò pé ìránṣẹ́ Ọlọ́run ni pé ẹni dáàdì. lórí ọ̀rọ̀ ètò ààbò ní ilẹ̀ Yorùbá land kí lẹ lérò pé àwọn ìjọba wa lè ṣe sí. ìjọba lórí ààbò lórí ilẹ̀ Yorùbá. bí ìjọba bá wà ààbò máa wà bí ìjọba bá wà ààbò máa wà torí pé kò sí ìjọba ní. àmì ìjọba. kò sí ìjọba sórí báyìí tẹ́lẹ̀ rí ni kò sí ìjọba bí ìjọba bá wà ààbò máa wà ìgbà tí Nàìjíríà jẹ́ Nàìjíríà tí wọ́n àti ìṣèlòdì sí tọ́lọ́run bó o gbéra láti ìlú kan bó o lọ sí ìlú bòmíì láti ìlú Èkó ń bí àbí láti Ìbàdàn oní nǹkan ṣe ní Èkó ní aago 8 láàárọ̀ gbósì ló dẹ̀ máa wà lọ́nà tó o bá gbéra ń bàdàn láago 7 àbágo 8 alẹ́ ẹ̀rù ò lè bà ọ́ ìjọba wà nígbà yẹn ìwọ́n wà tí ìjọba sọnù tó di pé bọ̀dá mi ló wà ń bẹ̀ àti mi ló wà ń bẹ̀ ìyàwó àti mi ìyàwó bọ̀dá mi gbogbo ẹ̀ pátá wọ́n yí ipò ó di pé kò sí ìjọba mọ́ gbà tí ò ti sí ìjọba mọ́ ó ní Buhari dé
títí di ìṣẹ́jú yìí kò sí ìjọba. níjọba báyìí. aṣojú nìkan lẹ́ni. aṣojú kíni? aṣojú jẹgúdú jẹra ajẹun lóhun sanra kan sì kó àwọn èèyàn tó jẹ́ pé wọ́n kó bọn dání ká bá ti lè fún ọ lówó díẹ̀díẹ̀ mọ̀ pé ìyà ń jẹ wọ́n bá ti fún ọ lówó díẹ̀díẹ̀ àwọn afẹ́ gan pàṣẹ gbangba ta àwọn ń sojú owó wa àwọn èèyàn wà ń gbòòrò kò sówó kankan lọ́wọ́ wọn so kò sáàbò tó jẹ́ pé ó dájú o ò lè dọ́lọ́pàá mọ̀ yàtọ̀ sí àwọn agbésùmẹ̀mí kò sí yàtọ̀ torí bọ́lọ́pàá náà bá dá ẹ dúró wọ́n sọ wípé fóònù rẹ dà kí ló kan ọlọ́pàá pẹ̀lú fóònù rẹ èyí kò sáàbò náà ní so fóònù rẹ kò sáàbò lórí ẹ̀ ó lè pé ìwọ gan tó bá tó ra gan tẹsílódà ni fóònù rẹ dà tètè gbé fóònù lé wọn lọ́wọ́ torí mi ti mu tí ò yẹ kó mu báàbò bá wà tó o bá lọ káàkiri báyìí wàá rí kíníkà pẹlẹbẹ tí wọ́n tò sí ara ṣọ́ọ̀bù káàkiri táàbò tó dájú bá wà kíní yẹn ti dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé rú kíní ebi ò tẹ́ mọ̀ pé ògógóró ni bíi tí nǹkan kan mo pè gbà tí mo dé Nàìjíríà bí. fónàgà o. kílẹ̀ pé. mo ní fónàgà o. gbọ́dúkọ yẹn rí. ṣebí tajútajú ni. so mu ni. mi ò mú. orúkọ náà ń pè nìyẹn fónàgà o. ẹ̀yin tó lẹ́pẹ́ wà ní Nàìjíríà tàbí ẹ̀yin tẹ̀ sí Nàìjíríà wọ́n ní fónàgà o ni wọ́n ń pè. àti Colorado. ògógóró ni gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ní Nàìjíríà báyìí so táàbù bá wà kò ní sí gbogbo kápákì pátá gbogbo gáràjì ó wà ń bẹ káàkiri ni kò sáàbò ní wọn á ti báyìí fẹnujá gbàrà wọn á fẹnujá ayé yín ò ní jábọ́ kò sáàbò ní so nípa pé kò sáàbò Buhari kó Fúlàní dé Fúlàní dẹ̀ sọ wípé àwọn ti parí iṣẹ́ báyìí ó ti wọlé èrè àwọn ni wípé ẹ máa fáwa náà lówó bá a ṣe wà ní ogbó Buhari ò dẹ̀ tó bẹ́ẹ̀ kó lé wọn lọ torí ló kó wọn wá ẹni tó rè wá ń bẹ̀ yìí ẹ̀yin náà ṣàgbóni tí wọ́n kọ́ ń jó ní pé èmi ló ti kí ni èmi ló kàn parí ẹ̀ dáadáa èmi ló kàn èmi tó kàn wọ́n dé náà rè èrè ò ní kan lé yín o àmín àbùkù ní kan lé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa o àmín àánú Ọlọ́run ó dúró tì yín o àmín ẹ̀ ní forí sọ̀gìrì o àmín ẹ̀ ní forí sọ̀gbà wàhálà tó wà ńlẹ̀ yìí o ìgbà tí orúkọ Nàìjíríà bá kó lágbàáyé ìwọ àtẹ̀mí a ó jẹ mọ̀dọ̀mọ́dọ̀ orílẹ̀-èdè tuntun Yorùbá nation Yíbò nation Biafra ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Àrẹwà náà ń bọ̀ lọ́nà ẹnu sòrò gbóòórùn wọn ni wọ́n bọ ọgbọ́n yìí ò ní jọba àmín sọmọ tí mo wí yẹn ìgbà tí ìjà yẹn bá dé Awúsá sọ wípé àṣàlọ́mọ ilẹ̀ wa rè ẹ kó lórí ilẹ̀ ayé wa èmi Fúlàní bá wàá gìn lórí ilẹ̀ báyìí àkókò máa tó. ẹ ṣé sà. Thank you. sà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tiẹ̀ ń béèrè lórí Yorùbá nation náà ni nígbà wo ló ń bọ̀ àbí ká gbàgbé ni ṣé lóòótọ́ ni kinní yìí ń bọ̀ àbí kò wá bàbá. ọba tó ń darí afẹ́fẹ́ Ọlọ́run tó ń darí afẹ́fẹ́ darí ayọ̀ mi síbi tí mo wà ẹ tún máa ń fi kún kójú ó tọ̀tá o kí wọ́n lè ríran wò kíákíá ọba tó ń darí afẹ́fẹ́ yóò dé bá wa lójijì ṣùgbọ́n kan bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ilé ẹ̀ tún kọ sílẹ̀ ẹ̀ tún máa rántí Yorùbá nation máa dé láàárọ̀ ọjọ́ kan táwọn èèyàn sùn bàtà bá máa jí Yorùbá nation máa bẹ̀rẹ̀ Yorùbá nation ń bọ̀ àwọn èèyàn ó gbọ́ breaking news lójijì ló máa jẹ́ o ṣùgbọ́n Yorùbá kọ́kọ́ ṣubú sápò ọ̀tún Yorùbá ṣubú sápò òsì Yorùbá wá dìde dúró láàrin ẹ̀jẹ̀ àwọn ọmọ ìgbà kú oríire Yorùbá nation ń bọ̀ o Yorùbá nation ń bọ̀ ó ń bọ̀ o
aga rẹ̀ gan ti wọ̀rí ẹ̀dága Yorùbá Nation ó dára fún wa o. àmín sà. ìwọ tó bá ní pé gbà ló máa dé sọ pé mo ti kọ́ pé ọba tó ń darí afẹ́fẹ́ ó yẹ kí ìyẹn ti yí ọ èdè wòlíì nìyẹn. yóò dé lójijì afẹ́fẹ́ tura ni mò ń pè bẹ́ẹ̀ bàbá ti gbé àgbàdo ọjọ́ mẹ́rin máa hù ọjọ́ márùn-ún àbí ọmọdé ní sọ jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé sà. olùgbẹ́dẹ tó ń gbẹ gbogbo ènìyàn pátá àwòrán mímu láti ṣe ìdààmú àti wàhálà. àmín. advice wo lẹ ní fún àwọn ọba ilẹ̀ wa lórí àwọn ìjínigbé tó ń lọ yìí? ọba tí Yorùbá ti gbàbọ̀dẹ̀ yóò ṣe rere ṣùgbọ́n ọba tó bá gbàbọ̀dẹ̀ wọ́n jẹ́ ọmọ fẹ́ ṣe jínigbé ni ọba tó bá ti gbàbọ̀dẹ̀ nígbà tí Yorùbá Nation bá dé yóò sì gbá kúrò láàfin ni ẹ̀kú lẹ́nu mi máa gbà jáde. ẹranko dẹ̀ máa jẹ nínú ààfin mi tí wọ́n nílò mọ́ tó jẹ́ pé ààfin tuntun máa wáyé. níbi ilẹ̀ Yorùbá yìí ni àbọ̀dẹ̀ ló fa wípé wọ́n jí ìyàn gbé níbi tó jọba lé lórí mẹ́rẹ̀ níbi tó jọba lé kọ́ ìdí ni kó ti gbàbọ̀dẹ̀. ọba ti gbàbọ̀dẹ̀ ló fà á ọba lè dání ọwọ́ mọ́ ọwọ́ ẹ̀ mọ́ tọ́ba bẹ́ẹ̀ sọdún tọ́ba bẹ́ẹ̀ ṣe kankan tọ́mọ yẹn bá bímọ tọ́ba bẹ́ẹ̀ kó mọ kankan wọ́n á fa màlúù àbí wọn nífa fún. àwọn yẹn ti dá mi síwájú wọn náà lè máa tẹ̀lé tútù ló bá ti wù wọn àbá gbọ́mọ ìyá wọn. kábíyèsí wá ti tún dé òní ìrànlá ní Ọlọ́run máa mú wọn irọ́ náà ń pa o. ọba gbàbọ̀dẹ̀ ni tọ́ba ò bá gbàbọ̀dẹ̀ tó bá jọba gidi ọba tí ò wojú olójú kó tó jẹun ọba tó ní tó ń ṣe kó tó di pé wá jọba yóò gbàgbé owó òsì orí burúkú tó ń fún wọn l'Àbújá yóò gbàgbé jíìpù tó fẹ́ gbé fún l'Àbújá ọba wọ ọwọ́ ọ̀tún tó wọ̀lú ẹ̀ á kéde wípé mo jọba níbí á wọ owó òsì agejù yẹn á kéde ọ̀nà tó wọ ìlú ẹ̀ lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin á lè mi mo jọba ń bẹ̀ ọba alámọ̀ pé ọba orílẹ̀-èdè ọba ilẹ̀ Yorùbá ọba adẹ̀sìn wọn náà gbọ́ba wọn ní mú olóòrù máa rọ̀ ó lè sàmì àmín ọba níjó ní Adésọjí Adérẹ̀mí sọ wípé kí n wá bo ni kí n má bọ̀ lẹ́kọ̀ọ́ ọyọ mi gbọ́n bá lò ó ní òun lè dédé jáde láàfin bẹ́ẹ̀ yẹn ẹ lọ sọ fún wọn pé kí n tó má bọ̀ lẹ́kọ̀ọ́ ṣé ó náwó tí wọ́n fi máa pa màálù sí gbogbo ibi tó dò bá wà. ọ̀dàràdà abágbérò kẹrẹ Aláàfin ò bọ́kẹ́ni lọ́wọ́ Olúbàdàn ń ṣeré ọba ṣe pátí Amẹ́ríkà ọmọ wa ṣe ní ìgboro ni ìlú wọn bà á jẹ́ wọn náà ń rẹ́rìn ọmọ rẹ́rìn wọn á gbé fìlà àyà lórí wọn láwọn gbádé lórí àwọn bàbá wọn ṣe bí wọn ṣe ṣe nìyẹn kò sáàbò nígboro kò sáàbò lóko àwọn ní ọba ní ìlú bí ìlú bá dáa ẹ lọ béèrè lọ́wọ́ ọba wádìí tó bàjẹ́ ní ọ béèrè ẹ lọ béèrè láwọn tó wà lásán rọ̀k ojú wọn lè kankan ní gbọ́dọ̀ ti jẹ́ wípé ẹranko náà ṣe ìjọba lé lórí pàṣẹ gọ́fìnà kan bá kọjá lọ ọkọ̀ bíi 50 gbọ́dọ̀ ti lówó epo anábùjẹ́ budanu bí president bá ń kọjá 100 vehicle wọ́n máa wò wọ́n táwọn fẹ́ pàjẹ́ wọ́n para wọn jẹ́ kọ̀ọ̀kan ni dáradára ibi tí ò sáàbò tó ló jọba lé lórí ká ló dá wàhálà yẹn sílẹ̀ á ná pé ìpàdé ìlú kọ́ ló pè ìpàdé alápínjẹ ló ń pè owó tán fẹ́ gbà l'Àbújá wọn á pè. àní nǹkan kan lọ́nà míì ọ̀nà tó bá ní ká mọ́ ọ lọ náà ni à ń tọ̀ bàtà kéde ìjọ sí wípé ẹjọ́ àmọ̀ nílò ìrànlọ́wọ́ àwọn tó wá nínú òjò kankan dé sàǹdà ẹnìkan dìde wá ó ti pé tó ó ní ọkọ̀ kan báyìí tó jẹ́ pé ó ti àlòkù wọ́n ti lò Nàìjíríà bí pé wọ́n pàkẹ́ síbì kan Toyota Oma pé tá a bá ní interest sí ìwọ náà ń pè ní interest wọ́n ní pé tá a bá nífẹ̀ẹ́ sí wọ́n tẹ́lẹ̀ kàwé wọ́n ní òkè àwa ń gbàdúrà pé tá a bá rí owó tá a fẹ́ fi ṣàgbérú ẹ̀ kankan bẹ́ẹ̀ yẹn a lè bọ́ sọ́nà a lè mọ káwọn ìtòrí òjò ní pẹ́ dé báyìí tójọba dẹ̀ ti dé àti tún máa rí àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n ní máa ṣubú wọ́n ní máa ṣe àánú wọn máa ń ṣe wá so a nílò ìrànlọ́wọ́ láàrin yẹn tá a bá rí ọkọ̀ kan
bá rí ọkọ̀ méjì, àwọn kan wà tó jẹ́ pé nínú lọ́hùn ni mo tẹ̀ ní pé mo fẹ́ lọ síbẹ̀ báyìí, ìgbà tí mo tó ní mo fẹ́ lọ síbẹ̀ báyìí ni mọ́tò tó wà ń tà yẹn ni jíìpù yẹn yọwọ́ ààrẹ kò sí bá ti fẹ́ jáde láti lọ síbẹ̀. So a nílò ìrànlọ́wọ́ nínú ọdún yìí gidigidi gan. Bá ti gbọ́ wípé Nàìjíríà máa fẹ́ tan àwọn èèyàn láti gbé tí ò sí, láti gbé lé wọn lọ́wọ́ wípé ìdẹ̀rùn ti dé, irọ́ náà dẹ̀ ń pa. Tẹ́ bá lọ sọ́jà ẹ mọ̀ wípé irọ́ ni gbogbo ohun tó ń pa nípa irọ́ ni. Òní afẹ́dàbẹ́ ni pé ó fẹ́ wálẹ̀ ọ̀la á tún falẹ̀. So àwọn èèyàn dẹ̀rẹ́ bá ṣe wọ́n kó tó pé wọ́n àṣìṣẹ́, ṣùgbọ́n mi ò sọ lẹ́ẹ̀kan owó kínkìnkì tí wọ́n rí ohun tí wọ́n fẹ́ lò nínú ilé kò ká kankan rárá. Káwọn sọ pé oúnjẹ ẹ̀rí àwọn èèyàn ti jókòó látàárọ̀ làwọn èèyàn ti dé o, látàárọ̀ làwọn èèyàn ti dé, àwọn ọmọléèwé náà ti tún máa dé díẹ̀ bẹ́yẹn. So ọ̀nà tí Ọlọ́run bá fẹ́ ká tọ̀ láì jẹ́ kó tó dé àwọn èèyàn lọ́rùn sí, ọ̀nà náà ni a máa tọ̀, torí pé a gbọ́dọ̀ gbọ́ tọ̀ Ọlọ́run olóògbé kalẹ̀ àwa kọ́ la gbé kalẹ̀. Ó dẹ̀ pé ká máa pín oúnjẹ wípé ìyẹn ò tíì dé, ìyẹn dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. So kò sí ilẹ̀, bàbá rí pé ẹni tó jẹ́ pé yóò fi yẹn náà sílẹ̀, a tún lò fún iṣẹ́ Ọlọ́run náà ni, yóò dára fún wa. Kò tó ń tà fún wa tó kéré o. Ẹ̀mí mímọ́ o ṣé o, ẹ̀mí àwọn wòlíì, ẹ̀mí mímọ́ alága, ẹ̀mí àwọn wòlíì, ìwọ kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ o ṣé. Ó lè tẹ̀síwájú jù báyìí lọ nípa wípé ìfífúnni yẹn orí oúnjẹ ló ti bẹ̀rẹ̀. Ìpínfúnni yẹn ó tún lè tẹ̀síwájú nípa wípé ká tó gbé ilé ìwé sí, wípé a ò tí ì lówó dábẹ́ fi ṣe o, ìran ní o, ẹ̀yin ọmọ Ọlọ́run lágbàáyé ẹ má bá wa gbàdúrà. A ní ilé ìwé wọn fẹ́ kówó jẹ, ò ní lọ́rùn apáàdé, èmi náà ò ní lọ́rùn apáàdé. À ń gbàdúrà lórí ẹ̀ tí ilé ìwé bá wà, ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti primary dé secondary, gbogbo àwọn tó bá ti di ọmọ sẹ́ẹ̀nàṣẹ́ pátá, kẹ́nikẹ́ni má san kankan. Kẹ́nikẹ́ni má sanwó. Pàpà àti bí àwọn yẹn ṣe lè gbé ilé ní pẹ̀lú ìrọ̀rùn. Ibùgbé ọ̀fẹ́. Ètò òsì pé lálẹ́ òde lé wa jáde, wọ́n ta lé. Ó tiẹ̀ tí wá pọ̀ jù báyìí. Orí Facebook níta làwọn gbọ́ ilé kan 14 million, ilé kan 15 million, kí ló dé? So ibùgbé ọ̀fẹ́ kó wáyé, ilé ìwé ọ̀fẹ́ fáwọn àwọn ènìyàn tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti rí wọn gẹ́gẹ́ mọ̀ wípé àtàpá àtẹsẹ̀ àti gbogbo ẹ̀ no help. So tẹ bá dẹ̀ wá wò lọ wò bọ̀, àwọn tí wọ́n kùnà, àwọn táwọn ọmọ yìí mo gbó tá mo àdọ̀ gbogbo kò ló gbogbo ẹ̀ láòdù ni àbí kẹ́ni lẹ́yìn pé gbogbo àwọn orúkọ kíní burúkú tí gbogbo wọn mú yẹn ni. Àwọn bíi wípé kí ilé ti ya sí méjì, kó mọ̀ sí responsibility fún ẹni tó bí wọn, ọ̀dọ̀ ìyá náà ni gbogbo wọn wà, àwọn mẹ́ta mẹ́rin, ẹ rí wípé ẹ ti rí àmì yẹn lára wọn. Bẹ́ẹ̀ bá lórí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ rí àmì yẹn lára wọn. Bẹ́ẹ̀ ló ṣe ẹ rí àmì yẹn, àmì burúkú ò ní bá ayé yín lò gbà papọ̀. So àwọn ọmọ tó jẹ́ pé wọ́n fẹ́ lọ ilé ìwé kò sí, ilé ìwé ìjọba kìnní kan náà nìkan mú wọn bẹ̀ ní ìfúngàn nìkan dá iye owó kan wọn àrí dá pé owó kìnní kan owó gbówó àwò. So ìyẹn náà tún fẹ́ wáyé nígbà tí Ọlọ́run bá fi ayé ẹ̀ sílẹ̀, because ohun tá a gbọ́ nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ eléyìí ni pé ẹ má ṣe kẹ́gàn ọjọ́ kékeré. Má ṣe kẹ́gàn. Nobody should despise the day of small thing. Òun yẹn wáyé fún odidi ọjọ́ 5, fún odidi 5 days la fi ń gbóhùn yẹn wípé kẹ́nikẹ́ni má ṣe kẹ́gàn ọjọ́ kékeré. Ohun tí o bá bẹ̀rẹ̀ báyìí tó o bá jólóòtọ́ ń bẹ̀, ìwọ tó Jésù wípé tí o bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tó fi òṣùwọ̀n kan tá fún tó ṣe dáadáa, tó bá tún ṣe olóṣùwọ̀n méjì náà tó ṣe dáadáa, ṣùgbọ́n ẹni tí òṣùwọ̀n ti ẹ̀ pọ̀ ní pé owó ilé pọ̀ ju o, má lọ sí kí ni kọ́ yẹ lọ gbé pamọ́. Bí ẹni tó gbé owó fún un bá ti ìrìn àjò dé, mi ìfọwọ́kowó rẹ̀ bó ṣe wà náà ló ṣe wà gbà báyìí, ṣùgbọ́n ẹni tó fi òṣùwọ̀n kan ṣe, òṣùwọ̀n di méjì mẹ́ta nípa ẹ̀yìn yìí ẹ ṣe dáadáa jù báyìí lọ, ó yá ìgbà. Àwọn tó ní lọ́wọ́ wà tó wò wọn ò sì jẹ́ owó ìdọ̀tí, wọ́n ti wá bí tó jẹ́ pé wọ́n ó gbìn sí, ó jẹ́ pé wọ́n kéré lọ́rùn, wọ́n dẹ̀ ti máa kó ní ayé yìí. So wọ́n wá àwọn iṣẹ́ ìránṣẹ́ tó ń sọ pé ọ̀rọ̀ ẹjọ́ ṣe lè ṣe nǹkan báyìí, ó yá ẹ ṣe. Gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ ilé ìṣe bẹ̀rẹ̀, iṣẹ́ ìwé ìpín fún mi ṣe bẹ̀rẹ̀ nìyẹn, bó ṣe bẹ̀rẹ̀ Sunday mo sọ fún yín yẹn.
wọ́n gbàdúrà fún ọdún 5 Olúwa níbo ni mo ti fẹ́ ṣe nǹkan yìí, níbo ni mo ti fẹ́ ṣe, ọkàn mi ṣe, ṣùgbọ́n kò lórí ọ̀fẹ́ àti ṣe fún rẹ̀. Wọ́n wá ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé ó lè lò pé tí n bá wò ọ̀rẹ́ ìwọ̀n orí bíi bó wà láti fẹ́ ṣe, bó láti fẹ́ ṣe. So ibi tá a dé dúró yìí, ta ló tún mọ̀? Àwọn míì ní ilé lọ, àwọn míì ní ilẹ̀ lọ. Bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀lò míì kó mọ́tò bíi 5-6 pamọ́ tó yẹ pé wọ́n àmọ́ bí wọ́n ti fẹ́ ṣe. Ó dẹ̀ gbàdọ̀ pé Olúwa ṣàánú mi, jẹ́ kí n wo ibi tí mo lè gbìn sí, ó yẹ pé èrè mi ò ní jẹ́ inú ayé nìkan, á jẹ́ lọ́run. So kò lópin, ibi tí Jésù bá máa ràn wá lọ́wọ́ dé òun ló mọ̀, torí pé ìpín fún yẹn nínú Bíbélì kò sópin bẹ́ẹ̀, nínú ìwé Acts of Apostles kò sópin. Táwọn èèyàn fi ń ta ilé, tí wọ́n ń ta ilẹ̀, tí wọ́n ń ta àwọn òrìní wọn, ní ọ̀nà àti àwọn aláìsòótọ́. Ó wà ní Bíbélì, Anania àti Safira. Iṣẹ́ ìránṣẹ́ ìjọ ni láti fi dè àwọn èèyàn lọ́rùn. Bá tó bá ní pé Ọlọ́run á bùkún fún yín, wọ́n ṣetán Ọlọ́run á bùkún fún wọn, wọ́n lọlé kò sówó mọ́tò, wọ́n lọlé kò sówó. Ìgbà míì wà lórí òkè yìí ó yẹ pé a ṣetán bá lọ́tọ́ bẹ́ẹ̀ yẹn, a dówó ọrẹ, bàtà bá dówó ọrẹ àti ìdá 10 ilé náà gbogbo ẹ̀ Ọlọ́run á sọ wípé ó yá, màá dẹ̀ gbóhùn Ọlọ́run wípé jẹ́ káwọn èèyàn dúró, ìwọ́n tó mọ̀ pé ò ní ní tó fẹ́ jẹ nílé, lẹ́yìn oúnjẹ tó bá ti gbà níbí máa bọ̀ bí wọ́n dẹ̀ ní parọ́ fún wọn. Owó táwọn ọmọ yín máa fi lọ léwu lọ́la, táwọn máa fi ra bisikíìtì fún wọn. So lẹ́yìn oúnjẹ tún ṣe ìfúnni owó náà. Ìgbà tí ọba sí, ìgbà tí ó bá gbọ́ pé báyìí ni ní ìjọ òní, ọ̀sẹ̀ ti di ọ̀sẹ̀ bíi mélòó kan báyìí, ọ̀sẹ̀ 3 sẹ́yìn, mo wà lórí pẹpẹ bí mo ṣe dórí pẹpẹ lọ́jọ́ Sunday bá sì gbàdúrà tán báyìí, gbogbo ẹ̀ náà kọ́ la máa fi sí orí wọn ti Facebook, orí gbogbo ẹ̀ dídà torí everything bẹ́ẹ̀ yẹn ẹgbẹ́ ní sábà ti fi sórí Facebook, ó yẹn tó láti fi sórí bí o kálí mọ̀mí jẹ́ kọ́lọ́run ó mọ̀ ọ́, kọ́lọ́run bá mọ̀ ọ́ ìyípadà máa dé bọ́. So bí mo ṣe gbàdúrà tán báyìí, mo dẹ̀ wòyá kan ní àánú ìjọ mbẹ yẹn, ó ní sọ fún màmá yẹn pé kó fún ọ ní 20,000 naira. Mo dẹ̀ rẹ̀ kọ́ ní màmá yẹn jọ lẹ́kọ̀ọ́ wá fún mi ní 20,000, mo gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run. Ẹni mọ́ mi 20,000 ṣe mi ò máa o, ibi tí mo dúró de yìí sọ pé kí màmá yẹn fún ẹ ní 20,000. Òun yẹn dẹ̀ dákẹ́, òun yẹn dẹ̀ jáde, ó kọ́kọ́ 10,000 lẹ̀. Mo ní sọ́wọ́ tó wà bí tó péye báyìí mi ò mọ̀ tí mo fẹ́ fi ṣe. Wọ́n ní pé 10,000 tó kù pé ibò ni mo ní kí ẹ pé o máa mú ọmọ transfer fún mi báyìí sọ́wọ́ báyìí. Ó bá lè tún wo inú báàgì ẹ̀, ó tún mú 10,000 mi ìjáde lórí 20. Mo ní ẹ ṣe o, lẹ́yìn pé mo gbọ́ pé ẹ ṣe, mi ò kó lórí pẹpẹ, mo ti gbọ́ pé ẹ ṣe tán báyìí. Ọlọ́run sọ fún mi wípé báyìí owó tó wà lọ́wọ́ rẹ yẹn ọ̀yà máa pín. Àwọn tó dẹ̀ wà nù church wọ́n ju iye owó 20, ṣùgbọ́n kan bẹ ibi tó wà lágbàáyé, nílẹ̀ dúdú ni, ilẹ̀ aláwọ̀ dúdú ni àbí ilẹ̀ aláwọ̀ dúdú, nítorí tiẹ̀ Ọlọ́run máa bẹ́ nìkan sọ̀rọ̀ láti ran ayé ẹ lọ́wọ́. Àmín. Ó ní yá owó yẹn báyìí ó yá, sórí ẹni yẹn màmá yẹn ó yá fún, sórí bàbá àgbàlagbà tó wà lọ́wọ́ yẹn ó yá fún, sórí ọmọ yẹn tó rò pé kíníkà yẹn ó yá fún, sórí ẹni yẹn náà ó yá fún, sórí ẹni yẹn náà ó wá fún. Ẹnìkan kò sọ pé ó kèmí náà ó ń sọ fún mi ní bóyá fẹ́ nìyẹn dasẹ̀. Ẹni tó ń bí ní 20,000 yẹn lọ́wọ́ ó mú dání, olólówó. Ẹni tó lówó náà sọ wípé gbowó yẹn lọ́wọ́ owó mọ̀ yẹn, mo dẹ̀ gbọ́ àṣẹ ni ó yá máa pín fẹ́ni, ó yá fún ẹ 1,000 ìwọ gba 1,000 wọ́n gbà wọ́n gbà. Ẹlòmíì ò fọwọ́ bá 1,000 láàárín ọ̀sẹ̀ yẹn tẹ́lẹ̀, kò lè pé torí pé wọ́n da owó yẹn nínú church. Ìpín fúnni spread, give and it shall be given unto you, press down, shaking together, running over. Yóò dára fún wa.
gbogbo tẹ̀ tí láyọ̀ tẹ́lẹ̀ ó láyọ̀. àmín. gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ọba káàkiri tẹ́ sọ pé ọjọ́ kan lèmi náà padà dé ìlú bàbá mi ó tó so yín mọ́lẹ̀ ńbẹ̀ yẹn ẹ̀mí mọ́ tú yín sílẹ̀. àmín. bó bá jẹ́ ìwé ìgbélu ni ọdún yẹn máa rí gbà. àmín. bó bá jẹ́ pé kẹ́ ẹ ṣiṣẹ́ kẹ́ ẹ lówó yín lọ́wọ́ ni kó jẹ́ àkójọpọ̀ ẹ ó lákójọpọ̀ lọ́dún yìí. àmín. àṣeyọrí máa bá yín. àmín. iléeṣẹ́ 12 star náà ibi ìwà náà lè máa wá síbi tá a bá ti pè yín ẹ ó wà. ayé ò ní dín yín lọ́nà ayé yín o. àmín Jésù. ẹ ò ní parẹ́ o. àmín. ibi tẹ́ ẹ bá lọ tí ò ní sálàáfíà ẹ ò ní lọ síbẹ̀ rárá. àmín. àánú àtòrò ọ̀fẹ́ wà pẹ̀lú yín. àmín. ẹ̀jẹ̀ Jésù ṣe dédé ẹ̀. àmín. títí di bàtà tó máa pàdé ayọ̀ Ọlọ́run kó kúnnú ayé gbogbo wa. àmín. Jésù Olúwa wa. àmín. ìdásí Ọlọ́run lámàní ni àwa gan àmọ́ ní pé àwa gan tẹríba lábẹ́ rẹ̀ ó ní tẹríba lábẹ́ èṣù. àmín. ó máa jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣeni láàánú wípé wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń káàkiri wọ́n wọ bàálù níbi wọ́n lè sọ̀kalẹ̀ ńbẹ̀ yẹn wọ́n á ní dáàdì ti dé dípò kan ní pé ẹranko dé igi yẹn àwọn yẹn rò pé igi yẹn tutù ni igi yẹn máa kán inú ọdún yìí dẹ̀ ni igi táwọn yẹn rò pé tutù ó máa kán. igi táwọn èèyàn rò pé ó máa kán. ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jinlẹ̀ ilé tó pé dáàdì ṣé ká ló máa gbàdúrà this and that àwọn tí wọ́n fi ayé aláyé jayé wọ́n ní pé náà sí Ọlọ́run làwọn èèyàn rọ́ gírì tẹ̀lé wọn lẹ́yìn báyìí igi tútù dé bàbá ti dé dáàdì ti dé dídàdà mí ní dárúkọ bàtígì yẹn bá kàn wo a máa padà wá sí orí fídíò yìí pé igi tó gbẹ yẹn ló ti kàn yín wá gbàdúrà pé kó ronú padà dísàn gbàdúrà pé kẹ́ni tẹ ronú padà irú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti sọ wípé àwọn ti bá ikú àti ìsà òkú dá májẹ̀mú àwọn tó jẹ́ wípé wọ́n ti sọ wípé àwọn ti fi bó o bá ti ra ayé o ò lè ráyé gbé tán dẹ̀ jáde sọ pé ẹ porúkọ Jésù ní gbangba ta ọwọ́ wọn méjèèjì ó kún fún ẹ̀jẹ̀ àti ìdánilóró àti ìdáyàfò 2026 ọkọ̀ 2026 ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni iye àwa tá a wọkọ̀ 2026 tá a bá ti jẹ́ ti Ọlọ́run a ó parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà ni ṣùgbọ́n má ṣẹ̀tàn o torí ẹ̀tàn wà nínú ọdún tó jẹ́ pa wà nù rẹ̀ yìí ẹ̀tàn wà nínú ọdún eléyìí pàápàá àwọn tán nípa àwọn ń ṣe ìjọba kòròfo ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba kí mo pè é ìjọba kòròfo tí ò sí kankan nú ẹ̀ mọ́ ṣùgbọ́n wọ́n á tan àwọn ènìyàn kó tó di pé pàtí ọdún bá ń kọjá tó dé ìdajì tó gbẹnu lé abala yìí tó jẹ́ kókò wọ́n á ní ojú àwọn èèyàn ti rọ̀ sọ̀mù báyìí ohun tí wọ́n ní ohun táwọn èèyàn ní wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn tó bá ti gbà tán wọ́n á dẹ̀ sokùn yẹn báyìí okùn ayé ò ní pa ọ́. ohun tí ò ṣeé ṣe wọn náà wọn máa tún ṣe mo sì fẹ́nu bà Abubakar ìyẹn igbákejì Ọbásanjọ́ tẹ́lẹ̀ rí ẹ sọ fún kọ́lọ́wá bíi jókòó sí kò sí nǹkan kan tó máa dà mọ́ kò lè dájú tó ti dà yẹn lọ mo rántí bí ìgbà tí Ọlọ́run sọ wípé Bánkọ́lé ní ìjọ òní ó wà lórí platform wa Recreation World Apostolic Church lórí YouTube Ọlọ́run ní pé Bánkọ́lé ò ní kankan ṣe mọ́ Nàìjíríà sáà wo lókùn tí ó máa ṣe káàkiri kò ní nǹkan kan tó máa ṣe mọ́ ẹ bá ní kó gbá àpótí kankan àpótí yẹn àpótí irọ́ ló wà nínú ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò lè jẹ́ nǹkan kan ẹ bá tẹ̀lé gan tẹ̀lé rọ́ wọ́n ti ń porúkọ ẹ̀ ọmọkùnrin yìí tí gbogbo èèyàn sọ pé òun ni yóò ṣe dáadáa dáadáa wo lẹ ti rí Nàìjíríà ìtàn ṣe wọ́n ṣe dáadáa yẹn fún ìfun àti ẹ̀dọ̀ ara wọn Obi Peter Obi àbí wọ́n ní ó tàbà sókè ó gbọ́dọ̀ borí bọ́ọ̀bà ayé yìí ò bá rí ọ tọrún dúró láyé káàtà gbogbo rẹ ṣe ibi tó rí ebi tó ń pa àwọn ènìyàn náà ṣe bí Ọlọ́run jẹ́ kí ilé yín ó bì ẹ ní bì fún ẹ ní bí wàhálà
Obi ò ní kankan tó fẹ́ ṣe fẹ́ni kankan. Obi ò ẹ̀ẹ́dá aga dúdú tó fi jókòó ni ajá gan dúró tí wọ́n fẹ́ jẹ́. Àdúdú. Àga dúdú àwọn ajá dúdú náà jó tòbí. Ẹ̀tàn àti irọ́ ló wà níbẹ̀, kò sí kankan tó jẹ́ pé Obi máa ṣe ní Nàìjíríà tí òfin ní sí orúkọ Nàìjíríà mọ́. Obi ò níbi kankan lọ. Tọ́gbẹ́ tí mo wí tí òfin ní sí orúkọ Nàìjíríà ní àánú máàpù àgbáyé mọ́tò orúkọ Nàìjíríà máa parẹ́. Orúkọ Nàìjíríà parẹ́. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa dáadáa, gbogbo ẹ̀yin ènìyàn pátá wọ́n tó bá ti gbọ́ èyí tá à ń sọ ní aláwọ̀ dúdú àbí aláwọ̀ funfun tí orúkọ Nàìjíríà òfin ní síráyé mọ́, ibi tá a bá rí ká lọ wá wẹ́dà tá a fi jó orúkọ Nàìjíríà bá kúrò láyé. Lábẹ́ bó ti wù kó rí ni orúkọ Nàìjíríà máa kúrò láyé. Ìwọ tó bá wù ọ́ máa ṣépè fún mi. Bó o bá ti ń ṣe báyìí ó padà sọ́dọ̀ rẹ̀, torí pé Bíbélì mi wípé ẹ má ṣe fọwọ́ kan wòlíì mi, ẹ má ṣe ṣe wòlíì mi níbi wòlíì Ọlọ́run ni mí. Orúkọ Nàìjíríà máa kúrò lára máàpù orílẹ̀-èdè Nàìjíríà, lára orílẹ̀-èdè àgbáyé. Orúkọ tuntun ó jẹ jáde káàkiri. Nàìjíríà máa bí ọmọ mẹ́fà. Ọmọ mẹ́fà. Ọmọ mẹ́fà ló máa bí. Àwòrán Guinea ní lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, Guinea lẹ́gbẹ̀ẹ́ òsè funfun láàrin yẹn. Gbogbo ẹ̀ Guinea máa lọ funfun wá dé. Mẹ́ta ló máa kọ́kọ́ yọjú, méjì ló máa kọ́kọ́ yọjú. Méjì ló máa kọ́kọ́ yọjú. Ìwọ tó ti ń tẹ̀lé wa tẹ́lẹ̀ ó ń béèrè ní ti pé ọ̀rọ̀ wòlíì Ọlọ́run ìgbà wo ló máa dé. Ìwọ farabalẹ̀ kò ní pẹ́ mọ́. Ṣé ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àkọsí kankan tó ṣẹlẹ̀ pẹ̀lú Yorùbá mọ́ orílẹ̀-èdè Yorùbá gbọ́dọ̀ wà republic ó ń bọ̀ ó ti dé tòsí báyìí. Ṣé wọ́n ló máa gbé wọlé? Èmi kọ́ máa gbé wọlé, ó ti dé tòsí báyìí. Afẹ́fẹ́ rẹ ti ń fẹ́ already. Wọ́n ní gbogbo ìdákẹ́ rọ́rọ́ all right. Ṣé òkun òru ní gbogbo gbà ni? Ta ló lè dé lọ́wọ́, ta ló lè dá dúró? Ọ̀rọ̀ ọlọ́pàá àbí DSS àbí àwọn agbébọn tó ń sọ Tinubu tó ń sọ wọn lè sọ ilé tí ó wà lọ́kàn yìí. Wọn lè sọ ilé tó wà lọ́kàn yìí. Mo ti sọ pé Obi àbí Obi ò níbi lọ o, kò síbi kankan tó lọ. Ẹ bá jọ gbogbo ẹgbẹ́ ẹ̀dá ẹgbẹ́ pọ̀ àti ẹgbẹ́ tó wà mí báyìí àti APC àti gbogbo ẹgbẹ́ yẹn pátá kí Ọlọ́run pè wọ́n. Àgbẹ̀ òfìfo lọ́dún wóró. Kílẹ̀ ní ìfẹ́ ṣe manifesto. Èyí tó ń ṣe ní ètò kọjá kọ́lébó ló dọ́ sí. Èyí tó bá sanjọ́ sí ń bọ̀ ló dúró sí. Orí ẹ̀tàn yìí náà ni. Nígbà tí èyí ò ṣe ká dáadáa tó pé bàbá tó fẹ́ ṣe mí wọn lọ ń bọ́ bá sanjọ́. Ṣé ó ṣe tó yẹ kó ṣe ni? Àbí Babangida ló ṣe tó yẹ kó ṣe? Àbí Abubakar ló yẹ kó ṣe tó yẹ kó ṣe? Kó ṣe wà ṣe ojú kan yìí náà ni. Ayé ìwọ àtèmi ò ní wà lójú kan náà sá. Àmín. Ìrìnàjò yín ò dẹ̀ ní já sófo. Àmín. Bàbá ń wí pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí, kí ló fẹ́ ṣẹlẹ̀ náà ni o ti ń gbọ́ yẹn o. Orúkọ yìí máa kúrò, Nàìjíríà ò ní sí mọ́. Má béèrè lọ́wọ́ mi pé ọjọ́ wo ni, déètì wo ni, oṣù wo ni. Ẹ wá máa ṣàjẹ́ ká máa wò. Omi sì máa jà o. Omi máa jà. Gbogbo àwọn tó ń kọ́lé sí tó ń lé omi kúrò tó ń kọ́lé síbẹ̀ tó omi dákẹ́ báyìí àbí ò dákẹ́ ìgbà tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn orílẹ̀-èdè míì máa bá àwọn èèyàn yẹn sunkún. Wọ́n ra bí omi wọ́n da yẹ̀pẹ̀ sí ẹ̀dá sí dáadáa. Ó ń bọ̀ lọ́nà báyìí. Mbọ̀nà náà ń gbé lẹ́gbẹ̀ẹ́ Banana Land, mo ti rí ilẹ̀ kan bẹ́ẹ̀ mo ti ra. Ọlọ́run sọ wípé omi fẹ́ jà o. Omi fẹ́ jà lọ́dún yìí o. Ó dẹ̀ máa pọ̀ díẹ̀. Kò dẹ̀ níbẹ̀ kẹ́ni rẹ̀ ni. Thank you. Ẹ ṣé sà nínú àwọn àsọtẹ́lẹ̀ tẹ́ sọ kọjá ẹ ní oko àgbáyé kún
bàbá ẹ ṣàlàyé fún wa. bàtà sọ pé oko àgbáyé kún èmi kọ́ ni mo sọ àsọtẹ́lẹ̀ jẹ́ ní tó jẹ́ pé ó ń bọ̀ ó dẹ̀ ti dé tán ṣùgbọ́n àwọn èèyàn lè má fojú rí oko àgbáyé kún débi wípé ẹni tọ́lọ́run ò bá yàn kò lè bọ́ sínú ẹ̀gàn yẹn ìjẹgàba lórí ọmọ ènìyàn ara kókó àgbáyé kún obìnrin ló fẹ́ ṣe olórí orílẹ̀-èdè Amẹ́ríkà ẹni tó bá ti jẹ́ olórí orílẹ̀-èdè Amẹ́ríkà a ò fọwọ́ rọ́ obìnrin sẹ́yìn wòlíì Ọlọ́run ò fọwọ́ rọ́ obìnrin sẹ́yìn ṣùgbọ́n ní àwọn iṣẹ́ kan tó jẹ́ wípé Ọlọ́run máa gbé fún ènìyàn táyipá ni pé ọkùnrin ló tọ́ sí kó lọ ṣe ẹ tó bá ti jẹ́ pírẹsidẹ̀ntì Amẹ́ríkà fóònù kọ́ ní gbogbo ayé pátá tẹlifóònù ẹ máa dún ni tẹlifóònù ẹ máa dún ni ẹ tó bá ti jẹ́ pírẹsidẹ̀ntì Amẹ́ríkà yẹn ojú rẹ̀ gbọ́dọ̀ tó ilé ojú rẹ̀ gbọ́dọ̀ tó oko ó rẹ̀ gbọ́dọ̀ tó ìgboro iṣẹ́ ni ó máa ṣe fún gbogbo ọdún mẹ́rin yẹn kò sáàyè fún ìsinmi rárá tó bá lọ sí ìsinmi gan ọ gbọ́dọ̀ ṣiṣẹ́ mo ní ẹni tí ó ṣe kò ń ṣe Camilla Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ mi kọ́ torí ẹ̀mí mímọ́ aládùúgbò tèmi ni àjọ ń gbé ni ní gbogbo ìgbà n tá a fi fún mi nìyẹn so bí o bá wo àyíká àti agbègbè wàá rí wípé bàtàn dìbò ní Amẹ́ríkà ta ló wọlé Donald Trump wọlé ó dẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ gbogbo èèyàn bẹ̀rẹ̀ ariwo àti kọlà só rọrùn ni bó bá ti di Nathan kọ́ kí ló dà ó doge ó dẹ̀ wà nínú àsọtẹ́lẹ̀ nínú ọgbà tọdún yìí fẹ́ bẹ̀rẹ̀ wípé ó wà lórí platform wa Recreation World Apostolic Church ó wà ń bẹ̀ wípé nínú ọdún ilé Amẹ́ríkà máa rẹ́rìn wọ́n á bẹ̀rẹ̀ sí rẹ́rìn torí pé tí ò sí tẹ́lẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí ní padà wá ara pé oko àgbáyé ti kún kí ló ṣẹlẹ̀ ṣé ọwọ́ Donald Trump ti wá Nàìjíríà bí ó ti wá Nàìjíríà ọwọ́ ẹ̀ ti wá síbí ó yẹ tó padà bọ̀ kò tí ì tán o ìbẹ̀rẹ̀ nìyẹn ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó wá ẹ jẹ́ kí gbogbo akájọ fọwọ́sowọ́pọ̀ ní kí ológun akájọ fọwọ́pọ̀ ẹgbẹ́ ti fọwọ́sowọ́pọ̀ ọwọ́ ìdọ̀tí tẹ́ tó pọ̀ ṣé ẹ túbọ̀ tó ṣẹlẹ̀ lẹ́kìtì ni tó ń ṣẹlẹ̀ ní Kwara náà nǹkan abẹ́ ẹ̀rọ àti irọ́ ìyẹn bẹ́ẹ̀ yẹn oko àgbáyé ti kún Venezuela orílẹ̀-èdè ní o more than 80 million tí Donald Trump ò bá wá ìyá máa jí àwọn yẹn to the last ni wọ́n ní petrol àwọn ni wọ́n ní reserve tó pọ̀ jù ní àgbáyé ó ju ti Saudi lọ ṣùgbọ́n kan bẹ ìyà ń jẹ àwọn ọmọ onílù ìyà ń jẹ gbogbo wọn káàkiri petrol wọn yàfùyàfù báyìí ló pọ̀ torí wípé onírọ́ ti wà ń bẹ̀ bí onírọ́ ti wà lórí àga ti Nàìjíríà wọ́n fi ń dán wọ́n fi ń sára nídé desire abẹ́fẹ́ gbórúkọ ẹ̀ petroleum minister fún bọ̀dá tó máa ń dọ̀bálẹ̀ káàkiri nísìn Jonathan níbo ló wà egbowó Nàìjíríà wà lọ́wọ́ ẹ̀ tó ń ná nínàkúnà lọ́wọ́ ń bẹ̀ yẹn ó dìgbà tí Ọlọ́run bá bẹ tó fẹ́ bẹ̀ wò wọ́n máa rí pé wòlíì máa ń sọ pé orúkọ Nàìjíríà ọ̀mà ní símà ó dé tán o ṣùgbọ́n kan bẹ bí oko àgbáyé ò bá kún Donald Trump ò ní sọ wípé ẹ tẹ́ wàá bẹ̀ yẹn dúró tó bá ti bọ́ orílẹ̀-èdè kan sọ̀rọ̀ báyìí wọ́n á fẹ́ lọ́ máa yàgbẹ́ nínú ọ́fíìsì wọn kí ló dé torí wọn náà pé tó bá kó ìbọn dé àti àmì wọn àti wọn à lè mú Iran dẹ̀ ní ẹgbọ́rọ̀ Olúwa bó ti ń sọ ti ṣe díẹ̀ báyìí ká kúkú sọ kòdòrò fún yín pátápátá báyìí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ máa change Iran máa change gbogbo àwọn tó wà ń bẹ̀ gbogbo ìjọba tó wà bẹ̀ pátápátá gbogbo ẹ̀ pátápátá ló máa wó ó máa lọ sílẹ̀ pátápátá gbogbo nǹkan ìjà ogun tó wà ní abẹ́ ilẹ̀ tí wọ́n kó pamọ́ wà ń bẹ̀
gbogbo Amẹ́ríkà ṣe ń bọ̀bù wọn bó ṣe ń bọ̀bù wọn díẹ̀ ló pa lára ń bẹ̀ kó pa àwọn tó kù lára wà lápò òsì báyìí ní Iran pé táwọn fẹ́ fi gbéraga sí ayé ni táwọn bá ti lè mú ṣe táwọn lè rí bọ́ọ̀bù yìí ṣe Ọlọ́run ò fààyè ẹ̀ sílẹ̀ fún wọn lè rí bọ́ọ̀bù yẹn ṣe ó máa gbàgbára kúrò lọ́wọ́ wọn. hello ìjà kan ṣe ń bọ̀ tí Russia fẹ́ jà tó bá jàjà yẹn orílẹ̀-èdè yẹn á dẹ̀ pín sí méjì ó ti jà Ukraine ó ń jà ti Ukraine lọ́wọ́ ó ti jà ti àwọn kan náà sẹ́yìn so ó win ni ṣùgbọ́n eléyìí tó wà lẹ́nu ẹ̀ kò ní win ní ti Ukraine lábẹ́ bó ti wù kó rí Russia máa ja ìjà tí ò yẹ kó jà wọ́n dẹ̀ máa pín sí méjì wọ́n pín sí méjì China ó wà lórí màdàrú dàpọ̀ ipò tó wà lágbàáyé nìyẹn bóyá tó wà lórí màdàrú dàpọ̀ ó pẹ́ ó yá kò lè pẹ́ ju bó ṣe yẹ náà lọ ìgbìmọ̀ yẹn máa di méjì. China ó wà lórí platform wa direct ìgbìmọ̀ yẹn máa túká ó máa di méjì lábẹ́ tó kórè nítorí wípé wọn ò ṣètò Ọlọ́run wọ́n fẹ́ gba olórí ṣùgbọ́n Ọlọ́run sọ wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa China ò ní jẹ olórí àgbáyé nígbà kankan níbo kó jẹ olórí àgbáyé ṣòkòtò ẹ̀ àti fàyà àti gé sí méjì ọmọ ìyá ọ̀tọ̀ yóò ṣe eléyìí ọmọ bàbá ọ̀tọ̀ yóò ṣe eléyìí agbára máa kó lọ́wọ́ wọn so torí ènìyàn ní agbára náà dẹ̀ ní ènìyàn bí wọ́n ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà lọ́rùn fẹ́ pín wọn sí méjì máa pín wọn sí méjì ẹgbẹ̀gbà thank you. ẹ ṣé sà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà tá a bá ti débí nínú mi máa ń dùn. Ọlọ́run ṣe kò yẹn náà tó dùn yàn ní bàjẹ́.